Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé actor Portable Erigen òun àti Lizzy Anjorin wọ́n ti jọ ń kojú ara wọn láti bí ọjọ́ mélòó kan báyìí tí Lizzy ń jáde fún un tí òun náà sì ń jáde láti wá dá Lizzy Anjorin lóhùn ẹ wò kódà arákùnrin yìí ó ti ṣe fídíò fún Lizzy kì í ṣe ọ̀kan kì í ṣe méjì ó tún wọ stúdíò gan-an nítorí rẹ̀ tó ṣe orin bíi mélòó kan fún ẹ̀yin èèyàn àwọn orin tí Portable èyí tó ṣe fún Lizzy ó mọ̀ gbẹnu tán gan kì í mọ̀ ṣe kékeré àwọn ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ ń bẹ̀ ó mọ̀ lágbára ẹ̀yin tèmi eléyìí gbẹnu tán o ẹ má sì jẹ́ ká gbàgbé wípé ìyàwó Portable òun náà ti jáde o tó sì ti wá ké síta wípé kí Lizzy Anjorin kó yọ ọ̀rọ̀ àwọn ọmọ òun kúrò ní ẹnu rẹ̀ torí wípé Lizzy àti ọkọ òun ò ní wọ́n jọ ní gbólóhùn asọ̀ ó ní kò sí tó kan àwọn ọmọ òun níbẹ̀ fún díẹ̀ yìí kí Lizzy Anjorin kò yé ṣépè fún àwọn ọmọ rẹ̀ ẹ̀yin tèmi lẹ́yìn ìgbà tí ìyàwó rẹ̀ jáde Portable ó tún ti jáde o láti wá ṣe fídíò fún Lizzy Anjorin bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ń gbóríyìn fún wọn ló gbó lẹ́nu wọ́n ní òun nìkan òun ló lè kojú Lizzy Anjorin wọ́n nítorí wípé wèrè òun là ń fi ń wo wèrè bẹ́ẹ̀ ni bí Lizzy ṣe ń jáde tó ń fún ní gbàsgbòs lòun náà ń jáde tó sì ń fún Lizzy Anjorin ní gbòsgbàs wò ó lágbára bí wọ́n ṣe entertain àwọn èèyàn àwọn tó nífẹ̀ẹ́ Lizzy àwọn náà ń bú Portable bẹ́ẹ̀ ni àwọn èèyàn tí ò tiẹ̀ gba tiẹ̀ rárá ṣe ni inú wọn ń dùn bí Portable bó ṣe ń fún Lizzy Anjorin tó ń fún jẹ gbàsgbòs ẹ̀yin tèmi eléyìí mọ̀ gbẹnu tán ọ̀rọ̀ yìí ni Dr. Esabod èyí tí wọ́n rí tí àwọn náà sì ṣe kíni wọ́n ti wá sọ̀rọ̀ sókè báyìí o lórí ọ̀rọ̀ náà ẹ má gbàgbé wípé ní bí ọdún bíi mélòó kan Portable ó ti jáde láti wá bú mọ́mì Esabod látàrí ọ̀rọ̀ tí wọ́n dá sí nígbà tí ọ̀rọ̀ tó lọ káàkiri orí ayélujára wípé ṣe ni àwọn eléré orí ìtàgé tí wọ́n máa ń bá ara wọn ní àjọṣepọ̀ ọ̀rọ̀ náà sì ta bá ìyá Àwẹ̀ró nígbà náà lọ́hùn tí mọ́mì Esabod èyí tí wọ́n sọ̀rọ̀ wípé tó bá jẹ́ wípé lóòótọ́ bí àwọn eléré orí ìtàgé yìí àtàgbà àtọmọdé bí wọ́n ṣe ń jọ máa ń bára wọn ní àjọṣepọ̀ láìbìkítà kankan ẹ̀yin tèmi torí wípé nígbà náà lọ́hùn bàbá kan jáde lára àwọn àgbà eléré orí ìtàgé tó sì sọ wípé kò sí nǹkan kan ń bẹ̀ wípé bíbára àwọn sùn ẹbí ẹni pé àwọn jọ máa ń ṣeré ni pé kò já mọ́ nǹkan kan ìdí nìyí tí mọ̀mí Esabod tán fi sọ̀rọ̀ nígbà náà lọ́hùn wípé àjẹ́ wípé gbogbo orú àwọn bíi ìyá Àwẹ̀ró àti àwọn àgbààgbà òṣèré àjẹ́ wípé àwọn náà wọ́n ti ré kọjá lọ lórí wọn dáadáa ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré orí ìtàgé tí wọ́n sì jáde ní àsìkò ìgbà náà lọ́hùn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní bú mọ̀mí Esabod ara wọn ni actor Portable Erigen àti àwọn kọ̀ọ̀kan nínú ẹgbẹ́ òṣèré tí àwọn náà jáde jẹ́ ní àsìkò ìgbà tí ọ̀rọ̀ yìí ń gbóná ranyinranyin Portable ó náà jáde tó sì bẹ̀rẹ̀ sí ní bú màmá Esabod kódà kì í ṣe ṣó ẹyọ kan kì í ṣe méjì òun ló ṣe fún wọn ó ṣe ọ̀pọ̀lọpọ̀ fídíò láti fi bú màmá ní àsìkò ìgbà náà lọ́hùn tí màmá náà ṣe ṣe kíni tí àwọn náà tí wọ́n sì dá tiwọn padà wọ́n sì jẹ́ kó mọ̀ wípé kò sẹ́ni tó bá àwọn tí ò ní ṣògo nù wọ́n ní torí wípé ó ti jáde tó sì ti bú àwọn wò àwọn ọ̀rọ̀ ńláńlá ó ṣẹlẹ̀ nígbà náà lọ́hùn tẹ́ a bá wá wò ó rí i pé látìgbà tí ọ̀rọ̀ yìí wá tó ti ṣẹlẹ̀ àfi bẹ́ẹ̀ gbọ́ orúkọ Portable mọ́ láàrin àwọn eléré orí ìtàgé kódà kì í rí ibi tí wọ́n ti pè sí iṣẹ́ àbí àwọn iṣẹ́ tó tiẹ̀ ti ṣe láti àsìkò ìgbà náà lọ́hùn ẹ̀yin tèmi ó tiẹ̀ tó gbà kan ṣe ni a lérò pé bóyá arákùnrin yìí bóyá kò ṣe eré orí ìtàgé mọ́ àfìgbà tí a tún rí tí òun àti Lizzy èyí tí wọ́n ń tako ara wọn lẹ́yìn ìgbà tí actor Portable tó jáde tó sì wá dá sí ìjà tó wà láàrin Ìyábọ̀ Òjó Abíọ́lá Báyọ̀ látàrí
interview èyí tí Abíọ́lá Báyọ̀ èyí tó ṣe fún bàbá Ìjẹ̀ṣà ẹ̀yìn tèmi. Arákùnrin yìí sọ̀rọ̀, ọ̀rọ̀ tó sọ yìí òun ló mú wàhálà wá láàrin òun àti Lizzy, tó sì jẹ́ kí òun àti Lizzy bẹ̀rẹ̀ sí ní kó fúnra wọn gbàgbós. Lẹ́yìn ìgbà tí gbogbo ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀, onímọ̀mí Esabod náà wá jáde tí wọ́n sọ wípé bó tilẹ̀ jẹ́ wípé Portable ó ti fìgbà kan tó ti fi bú àwọn rí. Wọ́n ní ṣùgbọ́n jíjáde tí àwọn jáde yìí àwọn ò ti torí wípé Portable ó ti bú àwọn rí o, bí kò ṣe wípé bí gbogbo àwọn èèyàn ṣe mọ̀ wọ́n ní olóòótọ́, àwọn sì jáde láti wá sọ ohun tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ fún Portable, pé kí ni, pé kó lọ wá iṣẹ́ ṣe. Wọ́n ní ṣe ló dàbí ẹni wípé kò ríṣẹ́ ṣe, bóyá àwọn tí wọ́n jọ ń ṣe eré orí ìtàgé bóyá wọn ò pé fúnṣẹ́ mọ́. Wọ́n nítorí pé tíṣẹ́ bá ká a lára, tí iṣẹ́ rẹ̀ tó sì wọ̀ ọ́ lára dáadáa, wọ́n ní kò ní ráyè láti wá jáde láti wá mọ̀ ṣe show láti dá padà fún Lizzy Anjorin. Wọ́n nítorí ìdí èyí, wọ́n ní tí ò bá lọ sílé ìwé, wọ́n ní ṣe ni kó lọ kọ́ iṣẹ́ mẹkáníìkì àbí kó lọ kọ́ iṣẹ́ fọganáísà, bóyá kó tiẹ̀ lọ wá iṣẹ́ ọwọ́ kan èyí tí ò mọ̀ ṣe. Wọ́n ní tó bá ní iṣẹ́ ọwọ́ lọ́wọ́, wọ́n ní kò ní àsìkò láti jáde láti wá mọ̀ dá Lizzy Anjorin lóhùn. Wọ́n nítorí pé òun àti Lizzy Anjorin, wọ́n ní kò sí ìyàtọ̀ láàrin àwọn méjèèjì. Ìyàtọ̀ tó kàn wá láàrin wọn ni wípé Lizzy òun jẹ́ obìnrin, tí Portable tí òun sì jẹ́ ọkùnrin nínú ẹgbẹ́ òṣèré. Wọ́n ní ìwà kan náà òun ló wà ní ọwọ́ wọn. Wọ́n ní kódà tí àwọn méjèèjì tí wọ́n bá continue báyìí, wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ wípé Portable gan ìwà rẹ̀ yóò tún wá lágbára ju ti Lizzy Anjorin èyí tá à ń rí lọ. Wọ́n nítorí pé kò sí ìyàtọ̀ láàrin àwọn méjèèjì. Àwọn méjèèjì òṣèré ni, ìwà kan náà ló sì wà láàrin lọ́wọ́ àwọn méjèèjì ẹ̀yìn tèmi. Wọ́n ní fúdìí èyí, wọ́n ní kó lọ wá iṣẹ́ ṣe. Wọ́n nítorí wípé tá a bá wo ìgbésí ayé Lizzy, ṣe ló dàbí ẹni wípé Lizzy ò ní iṣẹ́ kankan èyí tó ń fi ilé ayé rẹ̀ ṣe mọ́. Wọ́n nítorí wípé lójúmọ́ kan ó lè jáde lẹ́ẹ̀mẹjọ lẹ́ẹ̀mẹwàá láti wá ṣe show, láti wá bọ́ àwọn èèyàn. Wọ́n ní kì í sú, bẹ́ẹ̀ sì ni kì í rẹ̀. Kò sásìkò tí ò lè jáde. Wọ́n ní bí ṣe ń jáde láàárọ̀ ni ó jáde lọ́sàn-án, ni ó jáde nírọ̀lẹ́, ni ó jáde lálẹ́. Wọ́n ní tòrutòru gan òun ló fi ń jáde láti wá ṣe show. Wọ́n ní ṣé ẹni tí iṣẹ́ bá ká lára, wọ́n ní ṣé yóò ráyè láti wá máa ṣe wótòwótò ní orí ayélujára èyí tí Lizzy Anjorin ń ṣe yìí. Wọ́n lẹ́ni tó bá wá ń dá Lizzy lóhùn tó bí Lizzy ṣe ń jáde, tí ẹni náà tóun náà ń jáde, a jẹ́ wípé ìkan náà ni wọn ò jọ nígbà aṣẹ́ kankan èyí tí wọ́n jọ ń ṣe. Wọ́n tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn. Wọ́n ní tá a bá dàálẹ̀, wọ́n ní ṣe Portable ṣó lẹ́mí Lizzy Anjorin bí? Wọ́n ní ṣe Portable ṣó lè máa ṣe show lẹ́ẹ̀mẹjọ lẹ́ẹ̀mẹwàá bí Lizzy Anjorin bó ṣe ń jáde tó sì wá ń ṣe show. Wọ́n ní àwọn ò lérò bẹ́ẹ̀ o wípé Portable ó lẹ́mí Lizzy Anjorin. Wọ́n nítorí wípé Lizzy oní wàhálà ni, kì í ṣu kì í rẹ̀. Wọ́n sì sọ nínú ọ̀rọ̀ wọn, wọ́n ní Lizzy ò ní ayé kankan, bẹ́ẹ̀ sì ni wọ́n sì ní kò ní gba aṣẹ́ kankan èyí tí Lizzy Anjorin ń ṣe, bí kò ṣe wípé kó jí kó sì wá máa ṣe show láti àárọ̀ títí di ilẹ̀ ṣú. Wọ́n ní ẹni tí ò níṣẹ́, tí ò ní tí ò fàyè rẹ̀ ṣe, tí ò níbì kankan tó fẹ́ lọ, òun ló lè match energy Lizzy Anjorin. Fúndìí èyí, wọ́n ní ṣe ni kí actor Erigen, wọ́n ní kó lọ wá ṣeṣe. Tí àwọn èèyàn tí wọ́n bá jọ ń ṣe eré orí ìtàgé, wọ́n ní tí wọn ò bá pè fúnṣẹ́ mọ́, wọ́n ní ṣe ni kó lọ kọ́ iṣẹ́ ọwọ́. Wọ́n ní iṣẹ́ ọwọ́ yìí yóò gba àsìkò rẹ̀ tó sì jẹ́ wípé yóò mọ̀ fi jẹun. Wọ́n nítorí pé àwọn ò rí ojútùú rádaràda èyí tí òun àti Lizzy èyí tí wọ́n jọ ń bára wọn fà ní orí ayélujára. Wọ́n ní láì ṣe obìnrin sí obìnrin. Wọ́n ní tó bá ṣe obìnrin sí obìnrin ni àwọn lè mọ̀ sọ nǹkan kan. Wọ́n ní ṣùgbọ́n ọkùnrin sí
obìnrin téèyàn bá tiẹ̀ wá fẹ́ wá dáyàn lóhùn wọ́n ní ṣerú Lizzy Anjorin ló yẹ kó máa fẹ́ fún, ló yẹ kó máa gba àsìkò rẹ̀, àsìkò tó yẹ kó máa fi ṣe nǹkan gidi nínú ayé rẹ̀, kó wá máa lò ó fún Lizzy lórí wípé wọ́n fẹ́ jọ máa tako ọ̀rọ̀ sí ara wọn sọ. Ẹ̀yin tèmi, eléyìí mọ̀ gbẹnu tán, àbẹ́ẹ̀rí wípé ọ̀rọ̀ yìí ò lágbára. Ọ̀rọ̀ ló délẹ̀ yìí o, ẹ̀yin tèmi. Pẹ̀lú gbogbo nǹkan tí Mummy Esabod èyí tí wọ́n sọ yìí, kí ni tí ẹ̀yin náà rò lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí? Ṣé lóòótọ́ ni wípé actor Portable Erigen pé ṣé kò ní ìgbà iṣẹ́ tó ń ṣe lóòótọ́ ni? Wọ́n ní tó bá níṣẹ́ kò ní máa dá Lizzy lóhùn. Bẹ́ẹ̀ sì làwọn kan gbóríyìn fún wípé bó ṣe ń dá Lizzy lóhùn yìí, wọ́n náà làwọn fẹ́. Wọ́n ní kódà ó wu àwọn lọ́pọ̀lọpọ̀, àwọn kò jẹ, àwọn kò mú. Kódà àwọn míì gan tí ó ti pẹ́ díẹ̀ tí wọ́n ti gbọ́ orúkọ Portable, ṣe ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé advert fún un. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ó ṣe díẹ̀ etí àti gbọ́ orúkọ Portable ní orí ayélujára. Àfìgbà tí ọ̀rọ̀ ìjà àwọn méjèèjì tó wáyé ló di pé arákùnrin yìí náà ló náà ń jáde ní ju àwọn fídíò oríṣiríṣi sí Lizzy Anjorin. Kí ni tẹ́yin náà rò pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Ẹ fi dáhùn yín, ẹ fi sí orí comment section. Ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ jọ́ ire o.